má darẹ̀ láàmú kọ́ mọ́ gbàdúrà pé mo fẹ́ kí Jésù wá sí yàrá mi. Jésù ti fara hàn fún wa, ó ti wá sáyé yìí, a ti kọ ọ́ sínú ìwé mímọ́ fúnra ẹ̀ wá fara pé gbogbo tẹ́ ń kànú májẹ̀mú láéláé yẹn èmi lẹni tí Bíbélì ń sọ nípa ẹ̀, mo ti dé. Ògo Kristi tí mo fẹ́ kẹ́rí yẹn. Ọlọ́run bàbá Jésù Kristi, ògo ni fún orúkọ rẹ̀. Ayérayé rán ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí, jẹ́ kára àánú gbà sí ti ayé kọ̀ọ̀kan ní àṣepé, nawọ́ ìdáǹdè àti ìṣelógo sínú ayé kọ̀ọ̀kan. Gbogbo ògo kó jẹ́ tiwọ Ọlọ́run Jésù Kristi Olúwa wa, àmín. Ní òní mo fẹ́ fi ògo ẹni tí Kristi jẹ́ hàn wá gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti ṣe fi hàn wá. Mo sì fẹ́ fi ògo méje tí a bá ń sọ nípa ògo Kristi, kò tí ó ti ní pẹ̀lú bàbá kí ayé kí ó tó wà. Àkọ́kọ́ ó ní pé a pè Kristi ní ọgbọ́n Ọlọ́run nínú ìwé Òwe orí 8 ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 36. A sì rí ní ọ̀rọ̀ nínú ìwé ìhìnrere Jòhánù orí 1 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5, ọ̀rọ̀ tó dáhùn gbogbo. Mo fẹ́ kí ẹ rí pé Kristi ní ọgbọ́n Ọlọ́run nínú májẹ̀mú láéláé, ṣùgbọ́n tí a kò fi hàn. A kò fi hàn. Nínú májẹ̀mú titun, òun ni ọ̀rọ̀ tó di ara. Tí a bá pè Kristi ní ọgbọ́n Ọlọ́run, tá a pè ní ọ̀rọ̀, ẹ má jẹ́ ó dàrú fún yín. Bẹ́ẹ̀ náà ṣe wà yẹn, ó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́n. Tẹ́ ẹ bá sọ̀rọ̀, wọ́n lè má mọ̀ yín. Inú lọgbọ́n ń gbé. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá, wọ́n ní sọ̀rọ̀ ẹnu ẹ̀ ká gbọ́, ká lè mọ irú èèyàn tó jẹ́. Ìyẹn ni pé ọ̀rọ̀ ló máa ń fi ìyàn hàn. Ọgbọ́n tí a kò, èèyàn lè lọ́gbọ́n tí ò bá sọ nǹkan kan tẹ́ ẹ rí ẹ̀ẹ́lẹ́mẹ́ntó lọ́gbọ́n nígbà ó bá dákẹ́ jẹ́. Nígbà tí ọlọ́gbọ́n bá ya inú ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ àwọn ọ̀rọ̀ ọgbọ́n lẹ́ sọ pé ha, Olódùmarè, ayé kan rèé o, èèyàn ló dá báyìí. Aha, Kristi ní ọgbọ́n Ọlọ́run tí a kò fi hàn fún àwọn ènìyàn májẹ̀mú láéláé. Ó farasin. Kristi ò wá farasin mọ́ nínú májẹ̀mú titun. Ó ní ọ̀rọ̀ tó wà láti ti kọ sí. Ìwé mímọ́ sọ fún wa pé ní ẹsẹ̀ 14 ìwé ìhìnrere Jòhánù yẹn, ó ní ọ̀rọ̀ náà di ara, àwa ń wo ògo rẹ̀ bí ògo ọmọ bíbí kan ṣoṣo tó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Jésù Kristi inú májẹ̀mú láéláé tí àwọn wòlíì ń sọ nípa rẹ̀, tí ẹ̀mí mọ́ sọ lẹ́nu àwọn onísáàmù, tí ó ń fara hàn inú májẹ̀mú láéláé bí èèyàn. Ó bá Abraham lálejò, ó bá Gídíónì lálejò, tí wọn ò mọ̀ pé òun ní tó farasin ní ìsìn ó ti farasin. Mo sọ fún yín wípé a nílò ìran kankan. Má darẹ̀ láàmú kọ́ mọ́ gbàdúrà pé mo fẹ́ kí Jésù wá sí yàrá mi. Jésù ti fara hàn fún wa, ó ti wá sáyé yìí, a ti kọ ọ́ sínú ìwé mímọ́ fúnra ẹ̀ wá fara pé gbogbo tẹ́ ń kànú májẹ̀mú láéláé yẹn, gbogbo ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ wọ́n sọ nípa mi, èmi tí wọ́n ń kọ́ nípa rẹ̀ ni. Èmi lènìyàn Bíbélì, èmi lẹni tí Bíbélì ń sọ nípa ẹ̀. Mo ti dé. Ògo Kristi tí mo fẹ́ kẹ́rí yẹn, òun ni ọgbọ́n Ọlọ́run tó farasin nínú májẹ̀mú láéláé.
òun wá náà ní ọ̀rọ̀, ọgbọ́n yẹn náà ní ó di ọ̀rọ̀, ọ náà ní ọ̀rọ̀, ọgbọ́n Ọlọ́run náà ní ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run náà ní agbára Ọlọ́run. Kristi lọ́gbọ́n Ọlọ́run àti agbára Ọlọ́run tó dá ohun gbogbo, tí ò sí nǹkan tá a dá lẹ́yìn ẹ̀. òun náà ni ó dé èèyàn tó ń bá wa gbé táwọn ògo rẹ̀ bí ọmọ bíbí kan ṣoṣo. Ògo Kristi Jésù tí mo fẹ́ kẹ́rí tó hàn gbangba sí wa ó ní pé Jésù Kristi yìí ó ní olùgbàlà wa, òun sì ní Ọlọ́run wa, òun ní ẹlẹ́dàá wa. Jésù Kristi ó ní olùgbàlà wa, òun ní ẹlẹ́dàá wa. Ẹ jẹ́ á wo ìwé mímọ́ díẹ̀, ìwé Psalm 106, orin Dáfídì, orin 106, orin Dáfídì, orin 106. Ẹ jẹ́ á wo ohun tí ìwé mímọ́ sọ. Orin 106, orin 106 ẹsẹ̀ 21. Ìwé mímọ́ wípé wọ́n gbàgbé Ọlọ́run olùgbàlà wọn tí ó ti ṣe ohun ńlá ní ilẹ̀ Íjíbítì. Ta ni Ọlọ́run olùgbàlà wọn yìí? Jésù Kristi ni. Nínú ìwé Àìsáyà orí 45 ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 21. Àìsáyà orí 45 ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 21. Àìsáyà orí 45 ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 21. Ẹ gbọ́rọ̀ lọ. Ó ní lóòótọ́ ìwọ lọ́lọ́run tó fi ara rẹ̀ pamọ́, Ọlọ́run Ísírẹ́lì olùgbàlà. Ní ẹsẹ̀ 21 yẹn jáwàgbó, ẹ sọ ọ́ kí ẹ sì mú wá lóòótọ́ kí wọ́n ó jọ gbìmọ̀ pọ̀. Ta ló mú mi gbọ́ èyí láti ìgbà nì wá? Ta ló ti sọ láti ìgbà náà wá? Èmi Olúwa kọ́, kò sí Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ọlọ́run òdodo àtolùgbàlà, kò sí ẹlòmíràn lẹ́yìn mi. Ọlọ́run olùgbàlà tá à ń sọ yìí náà ni Jésù Kristi. Jésù Kristi náà ni olùgbàlà wa. Ìwé Tímótíù kínní, ìwé Tímótíù kínní orí 1, Tímótíù kínní orí 1 ní ẹsẹ̀ 1 náà, orí 1 ẹsẹ̀ 1. Paul, àpọ́stélì Kristi Jésù gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa àti Kristi Jésù ìrètí wa. N tí mò ń fi yé yín nìyí pé ó hàn gbangba tá a bá ń sọ nípa ògo ẹni tí Kristi jẹ́ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Àkọ́kọ́ tí mo sọ fún yín ni pé àtijọ́ rí i pé òun ni ọgbọ́n Ọlọ́run, òun ni ọ̀rọ̀ tó ti wà láti ti kọ́ sí. Ìkejì, òun ni Olúwa wa, olùgbàlà wa. Ìkẹta, òun ni ọba ògo, òun ni ọba ògo. Ìwé orin Dáfídì yẹn ní orin 24, orin Dáfídì, orin Dáfídì, orin Dáfídì ní orin 24 ní ẹsẹ̀ 8 àti ẹsẹ̀ 10. Ẹ gbọ́, ta ni ọba ògo yìí? Olúwa tó le tó sì lágbára, Olúwa tó lágbára lé ogun. Ẹsẹ̀ 10, ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. Jésù Kristi yìí, ògo rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, òun ni Olúwa ògo, òun ni Olúwa ọba ògo. Òun ló farahàn Ábúráhámù nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì ní orí 7. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7 ní ẹsẹ̀ 2. Ẹ jẹ́ a jọ kà á. Iṣẹ́ Àpọ́stélì orí 7 ẹsẹ̀ 2. Òun sì wí pé alàgbà, ará àti bàbá, ẹ fetí sílẹ̀, Ọlọ́run ògo fi ara hàn fún Ábúráhámù bàbá wa nígbà tí ó wà ní Mesopotamia kí ó tó ṣe àtìpó ní Háránì. Ọba ògo yìí ló farahàn Ábúráhámù. Ìkẹrin, nípa ògo ẹni tí Kristi jẹ́ tí a fẹ́ ká mọ̀, ẹ má gbàgbé, àkọ́kọ́ òun ni ọgbọ́n Ọlọ́run àti ọ̀rọ̀ tó wà láti ti kọ́ sí. Ìkejì, òun ni olùgbàlà wa, Ọlọ́run wa, ẹlẹ́dàá wa. Ìkẹta, òun ni ọba ògo. Ìkẹrin, ọmọ tí bàbá fẹ́ràn ni.
bàbá fẹ́ràn Jésù Kristi bí ọmọ rẹ̀. Ìyìn rere Jòhánù orí 17 ẹsẹ̀ 24 láṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ìkarùn-ún ó ní ìmọ́lẹ̀ ayé. Jésù Kristi yìí ó ní ìmọ́lẹ̀ ayé. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn ò lè borí ẹ̀. Jésù Kristi ní ìmọ́lẹ̀ náà tó mọ́lẹ̀ nínú òkùnkùn tí òkùnkùn ò lè borí ẹ̀. Ọgbọ́n Ọlọ́run àwa má rí dì í tí ipa ayé tó kùnkùn kan ò lè rí dì ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìkẹfà, ó lólùfúnni ní ìyè. Jésù Kristi ló ń fún wa ní ìyè àìnípẹ̀kun. Òun ló fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìdí nìyẹn tá a fi máa ń sọ pé ẹ̀sìn ò lè gbẹ́nikẹ́ni là. Kò sẹ́sìn kankan tí ń fún yàn níyè. Kò sólórí ẹ̀sìn kankan tó lè fún yín nígbàlà. Kò sáwọn kankan, kò sí èèyàn kan tó, kò sọ́lọ́gbọ́n ayé yìí. Àwọn ọlọ́gbọ́n wà nínú ayé nínú ìtàn tó jẹ́ pé wọ́n ti kú, táwọn èèyàn máa ń mú ọ̀rọ̀ wọn, á fa ọ̀rọ̀ wọn yọ. Wọn lágbájá sọ pé, làkàṣègbè sọ pé, ọ̀rọ̀ rẹ̀ ó sì rí sọ, ọbọ̀pọlọ mu. Ṣùgbọ́n wọn ò lè fúnni níyè tó ráwọn gan ò níyè. Bẹ́ẹ̀ ni, wọn ò lè fún yín níyè torí àwọn gangan wọn ò níyè. Jésù Kristi nìkan ni olùfúnni ní ìyè. Ó ní bàbá fi ọmọ, ó ti fún gbogbo lé lọ́wọ́. Ẹnikẹ́ni tó bá tọmọ wá ní ó níyè. Jésù ni ó ní ẹgbọ́n, ó lè mi fẹ́ kẹ́ ẹ níyè, mi ò kàn fẹ́ kẹ́ ẹ níyè nìkan ni. Mo fẹ́ kẹ́ ẹ ní lọ́pọ̀lọpọ̀. Èmi wá kẹ́ ẹ lè níyè, kẹ́ ẹ lè ní lọ́pọ̀lọpọ̀. Ìkeje, ògo ẹni tí Kristi jẹ́ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ó ní ọ̀dọ́ àgùntàn tí a pa. Bẹ́ẹ̀ ni, ó ní ọ̀dọ́ àgùntàn tí a pa, tí wọ́n kọ nípa rẹ̀ nínú ìwé Ìfihàn pé ìyè ni ọ̀dọ́ àgùntàn tí a pa. Òun ló yẹ láti gba ọlá, òun ló yẹ láti gba ògo, òun ló yẹ láti gba ipá, torí pé òun ló dá ohun gbogbo. Òun náà sì ni a fi dá ohun gbogbo. Ẹ̀yin àyànfẹ́, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni àtúmọ̀tọ̀ yẹn wá. Ẹ má gbàgbé pé mo sọ pé ní ọdún tí a wà yìí, a ó máa sọ ní sísẹ̀ǹtẹ̀lé bí Olúwa bá ti fún wa ní ohùn. Jésù Kristi nìkan la fẹ́ wàásù rẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni, pé Jésù tí ẹ̀yin tẹ́lẹ̀ gbàgbọ́ yẹn, ó yẹ kẹ́ ẹ rí ìjìnlẹ̀, torí pé ìpòǹgbẹ gbogbo àwọn tó mọ Ọlọ́run ní láti lè mọ̀. Dáfídì ní pé ó ní bí àgbọ̀nrín tí máa mí ẹlẹ́ sí ipa odò omi, ó ní Ọlọ́run bẹ́ẹ̀ ni ọkàn mi mí ẹlẹ́ sí ọ. Òǹgbẹ Ọlọ́run ń gbé ọkàn mi. Ẹ̀yin tẹ́ ẹ ní Kristi, ẹ yé pòǹgbẹ owó. Àwọn ẹni mímọ́ ìgbàanì, òǹgbẹ Ọlọ́run ní máa ń gbẹ wọ́n. A gbọ́dọ̀ lóye Kristi, a gbọ́dọ̀ ní ìrírí ògo rẹ̀. Bẹ́ẹ̀ ni, Paul àpọ́stélì náà tó sọ bẹ́ẹ̀. Ó ní kémi kí ó lè mọ̀, kì í ṣe pé wọn ò mọ̀ tẹ́lẹ̀, kémi kí ó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀. Ìpòǹgbẹ ọkàn wọn yẹn, ìyẹn la fẹ́ jẹ́ kó yé yín pé ẹ̀yin àyànfẹ́ tẹ́ ẹ ti gba Jésù, Jésù ti dénú yín. Bẹ́ẹ̀ ni, àwọn kan sì wà tán láyé Jésù dénú àwọn tí ò sí Jésù ń bẹ. Tó bá tiẹ̀ wá ti dé Jésù, kó o lè pòǹgbẹ nínú Kristi. Tó o bá tí ì ní Kristi, kí o lè rí wípé tó o bá gba Jésù, ọkàn fẹ́ sí ẹ̀mí ara ẹni kalẹ̀. Yá gbàdúrà. Ọba àwọn ọba, ògo ni forúkọ rẹ̀. Ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ yé àwọn àyànfẹ́. Bàbá mi, máa bá mi dá ìpòǹgbẹ sínú ọkàn àwọn tó ti gbà ọ́ gbọ́, ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan ayé yìí ni wọ́n ń lé. Jẹ́ kó yé wọn pé wọ́n gbọ́dọ̀ máa pòǹgbẹ rẹ̀. Kristi nìkan, òun ló lè kún àlàfo tó ń bẹnu àyà èèyàn. Èèyàn bá gbogbo ayé yìí lówó lọ́wọ́ náà, kò sí ìkú òní olòṣì níwájú Ọlọ́run àti níwájú àwọn ẹ̀mí èṣù. Ọba ayérayé, lórúkọ Jésù, jẹ́ kí òye yìí ó yé àwọn àyànfẹ́. Gbogbo àwọn tí ò sí ní ọ, Jésù nínú ọkàn wọn. Bàbá mímọ́, lórúkọ Jésù, àwọn tó ń sọ pé wọnú ọkàn àwọn èyí, Ọlọ́run wọnú ọkàn wọn. Àwọn táyà wọn sì ṣẹlẹ̀, Olúwa lórúkọ Jésù sí ọkàn wọn rọ̀. Tán ìmọ́lẹ̀ ológo kí o sì rí wọn bọ́ lórí ẹ̀sìn ìgbéraga ẹ̀sìn àti ìgbéraga ìmọ̀ èké tí wọ́n ní, kí wọ́n sì di òmìnira. Jésù Olúwa wa. Àmín.